Baba, could you introduce yourself, please? Wọ́n lè sọ orúkọ mi ní Olóyè Sàngódélé, Ibu owó tí mo jẹ́ Elégùn Sàngó ti ìlú Òyó, Alaafin. Eu perguntei se ele se podia apresentar. Ele disse o nome dele, Sàngó Ibu owó, de Elégùn Sàngó, from Alaafin of Òyó. Baba, I have 3 questions for you to explain what is the meaning and the difference between Ebora, Irunmole and Òrìsà. Eu quero saber que ele me explique qual é a diferença entre Ebora, Irunmole e Òrìsà. É o que eu quero que ele nos explique. Baba, can you please explain us what is Ebora? Baba, wọ́n ní pé àwọn ní ìbéèrè mẹ́ta fún yín tí ẹ ṣàlàyé fáwọn pé kí ni ìtumọ̀ Ebora àti pé kí ni ìtumọ̀ Irúnmolè àti Òrìsà. So let's start with Ebora. Wọ́n ní pé ká ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ bí Ebora. Ebora ó ní àwọn ìwìn tí a máa wà nínú igbó. Òmíì lè lórí méjì, òmíì lè lẹ́sẹ̀ mẹ́ta, ẹsẹ̀ òmíì lè kọjú sẹ́yìn, orí òmíì lè kọjú sẹ́yìn, òmíì lè má ní apá, òmíì lè lẹ́sẹ̀ kan tí ó lápá kan. Àwọn ni wọ́n ń pè ní Ebora. Àwọn ni wọ́n. Baba said Ebora is a spirit that lives in the forest like Ewe, Ebere, and there are so many that one can have 2 heads, it can have 3 legs, so on. Pronto, ele disse que Ebora são espíritos. E esses espíritos vivem na floresta. E que normalmente esses espíritos têm o nome de Iwin and Ebere, entre outros nomes. Can you give... espere. Iwin and Ebere. E que normalmente esses espíritos têm 2 cabeças, vários braços, pronto, são fora do normal. So this Ebora is not Òrìsà or Irúnmolè. Wọ́n ní àwọn Ebora wọn yìí sí Òrìsà. Wọ́n é Òrìsà, wọ́n é Irúnmolè. Eu perguntei se Ebora, estes espíritos, eram Òrìsà ou Irúnmolè. Ele disse que não. Can Baba tell us some names of Ebora? Wọ́n ní bàbá ṣe lè dákọ̀ àwọn àyókọ̀ Ebora díẹ̀ fún wa. Orúkọ mi tí a ní náà ni ìwìn. Wọ́n pè ní ìwìn, Ebere. So, àwọn aládé gbó kàkàbá yẹn àwọn tí a ń pè l'Ebora nù. Ok. Pronto, eu perguntei se ele nos podia dar alguns nomes de Ebora e ele, pronto, disse somente 3. Disse Iwin, Ebora, Aládé gbó, not Ebora, Ebere. So, you use these spirits, this Ebora, for what? Wọ́n ní kí là ń lo àwọn Ebora fún. Àwọn Ebora àwọn àgbàlagbà máa gba nǹkan ọwọ́ wọn sóògùn. Bóyá irú Ebere nísìnyí wọn máa gbẹ ní rẹ̀ sóògùn. Like Ebere, we can take his mat to do the medicine. We can use them for medicine. Irú aládé gbó tí wọ́n bá wà nílé wọn a máa lọ bu òkìtì ọ̀gàn rẹ̀ láti fi sóògùn. Like aládé gbó, they can go there and use his house. Tudo medicine. Pronto, eu fiz a pergunta. Eles utilizam Ebora, estes espíritos, para quê? E ele disse que principalmente utilizavam estes espíritos Ebora para fazerem magias e medicina tradicional. Deu exemplo, por exemplo, do... Which one is the name to use the house? Aládé gbó. Eles usam a casa do Aládé gbó para fazer medicina tradicional. Por isso não são Òrìsà nem Irúnmolè. Baba, so what is the meaning of Irúnmolè? Wọ́n ní kí ni ìtumọ̀ Irúnmolè? Irúnmolè àwọn ni àwọn tí a jẹ́ òǹbí ẹni tí a ti kú bí father or mother tó jẹ́ ìyá tàbí bàbá tí wọ́n ti kú tí wọ́n ti á wà nínú ilẹ̀. Àwọn ni wọn Yorùbá fi máa ṣàdúrà pé irin ò mọlẹ̀ ìgbà mọlẹ̀ yóò bọ̀ ṣe pé àwọn tó ti wà nínú ilẹ̀
èyí ò ní bí bàbá mi pé wọ́n fi ṣàdúrà fún pé wọ́n bọ̀ ṣe ni à ń pè ní irinwó yẹn jẹ́ bí 400 igba mọ́lẹ̀ bí 200 wọ́n á pè wọ́n pọ̀ pé wọ́n ó ràn mí lọ́wọ́. Baba said Irunmole is our forefather. It's our great grandfather that they have died and they buried them, and they are no in the ground. They are buried them in the ground. That's what they are calling Irunmole. That if the Yoruba want to pray for the people, they will said Irunmole and Igbamole will help you. We do everything. So Irunmole is our grandfather that they are there. Pronto, o que eles estão a explicar é que Irunmole significa Irunmole, que são os antepassados, as pessoas que viveram na Terra, os familiares que viveram na Terra durante gerações e gerações e gerações e gerações e que morreram e foram enterrados na Terra. Daí vem a palavra Imolé, que entrou pela Terra. E let me ask you, if Irunmole is the forefathers that have died, then Baba, so what is the difference between Egungun and Irunmole? Wọ́n ní kí ni ìtumọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin Egungun àti Irunmole? A lè pe Egungun ará ọ̀run ni àwọn Egungun. Tá a bá lọ nú odò Twa níbi tó ti fi yé wa pé ìgbà tí Ọlọ́fin tí bàbá rẹ̀ kú ó ṣọdún kìíní ó ṣe ọdún kejì níbi tó ti ṣọdún kejì tí a ti ń ṣe àríyá yẹn tí a ti ń ṣàríyá tí a ń jẹ tí a ń mu níbẹ̀ ni ẹnìkan ti daṣọ borí tó wá jáde pé ará ọ̀run ti dé o, ará ọ̀run ti dé. Nígbà náà ni àwa Yorùbá ti gbàgbọ́ pé lọ́dọọdún tá a bá ti ń ṣe àjọyọ̀ fún bàbá wa tó ti lọ, eégún máa jáde. So eégún dúró fún àwọn ará ọ̀run tí ó sì máa jó tí ó máa pidán. Baba said we can call Egungun as Irunmole because when we talk about Twa in Elégùn, he said when Olofin, when the father of Olofin has died, he do the remembrance for 1 year. After 2nd years, when they are eating, they are drinking, and so and one people enter into the house and carry the cloth. He said, "It's me, the father and the father that we are doing the something. I'm coming." That's why the Yorubas have believed that when the father has died, when they are doing the remember, so the people will come out with the cloth, with the Egungun to dance, to entertain the people. Então, eu fiz a pergunta qual era a relação que Irunmole tinha a ver com Egungun. E ele disse que Egungun tem a ver com Araorun, os antepassados. É a mesma coisa que o Irunmole. Simplesmente o Egungun, quando vão festejar os antepassados, o Egungun vai à rua e sai à rua. Enquanto o Irunmole está enterrado e foi de volta para o céu. Há uma diferença em que é o culto aos antepassados, mas o Irunmole não sai à rua. Mas sim o Egungun. O Egungun vai representar os antepassados. So it means that Egungun and Irunmole, they are connected together. Yes. Yes, Baba. Bem. It's connected. Então isso significa que Egungun and Irunmole, eles estão conectados, os dois. Tem a ver com as pessoas que viveram na Terra, com os antepassados. So, and what is the meaning of Òrìsà? Wọ́n ní kí ni ìtumọ̀ Òrìsà? Àwọn òrìṣà ni wọ́n rọ̀ wá látòde ọ̀run. Baba said Òrìsà. Wọ́n rọ̀ wá látòde ọ̀run tí Olódùmarè sì fún wọn ní agbára pé kí wọ́n lọ tẹ ilé ayé dó. So, Òrìsà, ele está a dizer que Òrìsà é
as divindades que vieram do céu, que Olodumare lhes deu a autoridade e o poder para virem fazer a criação da terra, para vir à terra. Esses são sim orixás. So, let me ask you something. So, all the orixás are the divinities that came from heaven, that Olodumare gave the power, correct? Pátápátá ló fún un lágbára. All the orixá that after lived in the earth as a human being and died is when he became Irunmole. Wọ́n ní sí lẹ́yìn ìgbà tí àwọn òrìṣà bá kú, àwọn òrìṣà tí wọ́n wá sí láyé tí wọ́n bá kú tán tí wọ́n wọlé àbí tí wọ́n wọlé ṣe ni wọ́n tó di Irúnmolè. Àwọn òrìṣà gbà bá kú tán ni wọ́n tó lè di Irúnmolè. Is it like that, Baba? That when Orisha came to the earth and become human being and died, he become Irunmole. Wọ́n ní táwọn òrìṣà bá wá látọ̀run tí wọ́n wá tí wọ́n bá wọlé pé nígbà tó wọ́n bá yá tí wọ́n bá wọlé àbí wọ́n kú ni wọ́n padà di Irúnmolè. Ok, então eu perguntei, os orixás que vieram do céu, que o Olodumare deu o poder para vir à terra, para fazer a criação, as divindades, quando essas divindades vieram à terra como seres humanos e depois morreram como seres humanos e desapareceram na terra, aí também se transformaram em Irunmole. So it means that Irunmole, they are dead people that live on the earth, like my father, my grandmother, my forefather. Am I correct? Wọ́n ní ó ní túmọ̀ sí pé àwọn Irúnmolè wo ni àwọn baba ńlá baba tí àwọn èèyàn tó bá ti kú. Ó ti di Irúnmolè. Ok, então eu fiz a pergunta que Irunmole significa então os meus antepassados, o meu avô, trisavô, bisavô, etc, etc. Todos eles que morreram e entraram na terra significa que são Irunmole. So, Irunmole, Irun, it means 400. Igba, 200. So when they go and pray, they pray for 400 and 200. Yes. Is it like that? Blessing for the 200 people who left, 400 people who left. So, eu estou a fazer pergunta relativamente a Irunmole, a Igbamole. Isto quer dizer que quando eles vão fazer uma oferenda aos antepassados, eles fazem uma oferenda para Igbamole, 200 antepassados ou 400 antepassados, para abençoarem a família na terra. So, Baba, what is the meaning of Imale? Imale. From the Irunmole. Imale. What is the meaning? Àwọn tí wọ́n bá ti kú tí a wọlé tá a sin wọ́n sínú ilẹ̀, àwọn tí ara wọn ti mọlẹ̀, tí bọ́dì wọn ti mọlẹ̀ là ń pè ní Irúnmolè. Baba ìṣe Irúnmolè the dead person that were dead and they put them on the ground and buried them. Ara wọn báyìí ti mọ ilẹ̀. Ima ilẹ̀. Táwọn pè ní ilẹ̀. Ima ilẹ̀. The ground. Pronto, eu perguntei então qual era o significado de Imalé. E ele disse que o significado, porque a palavra Irunmole ou Igbamole, pronto, tem a ver com 200, 400 corpos que morreram. Imalé significa o corpo que está morto e que vai entrar na terra, que vai para a terra. É este o significado. Baba, thank you.